mi ò ní bú Agbala Gabriel bọ́tọ̀ gbólógbò olè ni kì í ṣe èèyàn ọlọ́run yẹ olè ni. Nigeria government, Oyo state government. Ṣé mọ̀ yìí pé kíní bímọ fún Rónkẹ́ ọmọ ìyá àbígí arayele máa play voice note. Though some people are making a reference to the Bible, David, Jacob, no, because it's church, you know, women, no, there's nothing like a church. It's only a synagogue. Okay, Muideen case was 2024. Nǹkan ti bàjẹ́ ó yẹ kí Alhaji irú bó ṣe gbà wọ́n pẹ̀lú Jerusalem yẹn Alhaji tí jẹ́ ti yẹ kó jáde ti pẹ́. Let's say tí Alhaji kó tó dúpọ̀ jáde ó sọ gbogbo story yẹn fún mi ká ló ti jẹ́ kí n gbọ́ àwọn èèyàn ní bọ́ sọ́wọ́ Gabriel. Ṣé àdẹ̀rí Gabriel, let me tell you something. As they continue to support you, let me tell you how Facebook rules. Tẹ́lẹ̀ kan bá jáde fún mi ní ìsìn, they will have thousands of people watching. Mo fún ẹ lóṣù mẹ́ta ò ní rí nǹkan kan mọ́. Ọmọ ìyá àgbègẹ ó ní ọmọ 5 months old lọ́wọ́. Ẹ̀rí kó jẹ́lẹ̀ lágbàlá ó jèrè o. To the extent pé àwọn ọmọ wọn kan tó kó Ìbàdàn gbà tí wọ́n lọ grant interview àwọn àgbàlagbà yẹn lọ dó sẹ́nu gate wọ́n ń búlé àwọn ọmọ Rónkẹ́. To me, Agbala Gabriel is dirty. Very dirty. Will I say it's evil? Tó mo bully mo anyway man no one church. Mo ní bolo ti romo. Ibi na Agbala le ngbe 5 months ago. O ní baby. Joko daddy. O ní that gebu. Ẹ má fi Sherry Gebu. We can't compare him to the prophet or whatever in the Bible. Wọ́n fẹ́ wọn ni. Àwọn àlè wọn máa ń fẹ́ wọn ni. Wọ́n ní eléyìí níyàwó tó pọ̀, tó níyàwó tó pọ̀. Gebu ń ba yá àwọn eléyìí jẹ́ ni, use and abandon. Used and abandon. Ó ń ba yé wọn jẹ́ ni. We need to save life from Agbala Gabriel. Tí Alhaji bá jáde yẹn fún Lọ́lá tó bá jáde yín náà lè máa bùkún fẹ́ bá ti ẹ̀gẹ́. I'm a blogger. We talk on what we see on social media. Ṣé mo ń bá yín gbé ń bàdàn? Mo ti block orí ìyá láyà yín ti dà kán leave ẹ̀ báwo. We need to create awareness. Ó ń bá yá àwọn ọmọ yẹn jẹ́ ni. Ìsídà kó máa lo nǹkan lára wọn. Ìsídà kó máa fi nǹkan pawókó. If not so, how can somebody have twins? Twins. Don't want precious. Ọ̀rọ̀ pọ̀ ní di ọ̀rọ̀ yẹn mi gan ṣe investigation mi lọ. So in that aspect, tí èèyàn kan bá gbéyàn kan jà, ẹ rí pé speakers máa pọ̀, oníkálùkù because they need the support. Just want to pé ẹnìkan kọ́ ló ń jáwàdì, èèyàn kúkọ́ ló ń jẹ́jọ́ mọ́. But mistake tí Alhaji ṣe ni wípé nígbà tó ti mọ Muideen yẹn tó ti máa ṣeré ti Muideen bí a kò tí mọ̀ ń gbà yẹn báyìí ló ti yẹ kó pariwo jáde orí bó ṣe scam wọn fún Jerusalem kò ní happen. The guy is just gullible. Kò lè dá church ilẹ̀ nílùú ìbò wọn ti close it up. So case ẹ̀ pọ̀ gan-an, I will come and play the voice note tèmi náà gbà. It's so pathetic. It's so pathetic. The government cannot do anything. It's so pathetic. It's so pathetic. We'll get up in a virgin. It's so pathetic. You are using them diabolically. Ọ̀rẹ́ dàbí olórin kan tá a mọ̀ ní bí àwọn olórin. Wọ́n á bá obìnrin sùn. Wọ́n á mú àwọn wọ́n á bóbìnrin kan sùn. Henceforth gbogbo obìnrin tó bá ti ń gorí wọn báyìí á sì kí ẹ̀ máa lọ. Gbogbo ọkùnrin bá ti ń gorí wọn á sì kí. Tẹ́ bá mi bè lọ́wọ́ Rónkẹ́ ó dà kan wọ́n lọ́mọ 4 ló wà lọ́wọ́ ẹ̀ pé bàbá 4 pé kò lọ́kọ pé rọ́ ló ń pa kò lọ́kọ. Then ta ló fún ní oyún nínú àgbàlá? That's the question I want to ask. Indirectly what she said, but ọmọ àgbàlẹ̀ ni
mo pick points ní straight. Agbala. Ogun ló lọ́jọ́ kan ìpọ́njú. Ṣé gbogbo àṣírí ẹ̀ tó ń tú gbogbo ẹlẹ́yà tó ń ṣe ní ìsìn? Ogun boomerang ni. Ogun boomerang ni. Ó mọ̀ kó wà tó ń ti lọ rí ìwọ̀n. Ojú Ọlọ́run ló ṣe yín.